káàbọ̀ sórí ìkànnì fẹ́ẹ́sì tó wá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì àwọn àṣírí ńlá ló tútù tàbá tó wà nínú fídíò tó pé tẹ́yìn kan bá play ẹ máa ní nǹkan ń lọ nínú ìlú ọ̀rọ̀ náà ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ìlú ẹ ká wọ fídíò yìí. ẹ káàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi share ẹ káàárọ̀ God bless you ẹ kú ọjọ́ mẹ́ta ẹ bá mi share ètò yìí o ẹ bá mi pò oníṣàbárí kò lò ìsọnù kó wá gbọ́ analysis lórí a sọ fún ṣẹ́rí ẹ káàárọ̀ gbogbo èèyàn mi tí ẹ bá wà lórí ìkànnì yìí ẹ jẹ́ ká máa ṣọ́ra gidigidi gan ni nítorí pé nobody is an embodiment of knowledge nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ni pé tí mo sọ bẹ́ẹ̀ ni pé kò sí èèyàn kankan tó gbọ́n tán tó mọ̀ tán òun ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ Yinka TNT again. Lónìí because tó bá rí nǹkan Ọláníyì Samuel Lukman Adéríbigbé Adéyẹmọ Ayọ̀mídé tó bá rí nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì tó bá rí nǹkan kan ní orí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ sọ̀rọ̀ sí wàá ṣe research díẹ̀ lórí ẹ̀ ẹ rí bí ọ̀rọ̀ Regina Daniels ṣe ń lọ mi ò sọ̀rọ̀ sí nígbà gbogbo ọ̀rọ̀ àwọn Edochi nǹkan kan ṣe rí mi kí n sọ̀rọ̀ sí nítorí pé mo kàn ń wò pé it is a family affair no matter how you say it àwọn kan wọ́n máa gbọ́ àwọn kan wọn ò ní gbọ́ àti pé issue ọmọ mi Lizzy Anjorin tí mo dá sí mi ò dẹ̀ dá sí náà bẹ́ẹ̀ yẹn mo kọ Fọlá ló gbẹ́jọ́ ẹ̀ wá fún mi ẹni tó bá dẹ̀ gbẹ́jọ́ wá fún yàn ńgbà yẹn lèèyàn máa fẹ́ pè sẹ́yìn ẹ̀ tí mi ò ṣe deal tí mi ò go through the deal process kí n wádìí fínífíní tí n kàn dá sí ẹ rí i pé mo máa ń stay back ó dẹ̀ yẹ kẹ́ máa fún mi ní kúdùs yẹn kí ló yẹ kí n wá láàárọ̀ yìí òun ni ọ̀rọ̀ Yinka TNT again Yinka TNT ó bọ́ síta láàárọ̀ yìí ó bẹ̀rẹ̀ sí ní kó fún àwọn òjíṣẹ́ Ọlọ́run mi ò ní kéèyàn kankan má kó fún àwọn òjíṣẹ́ Ọlọ́run but tó bá jẹ́ point tó fẹ́ kó fún wọn yẹn tó fi fẹ́ sọ̀rọ̀ fún wọn yẹn wádìí ẹ̀ dájú kó di nǹkan tó ń jẹ́ òtítọ́ mú gbogbo wa la busy Yinka ìwọ lè máa fi 24/7 kó máa shoppage ẹ kó máa rìn káàkiri lórí social media not everybody has that time. Not everybody has that time. In as much tí wọ́n fi máa ń call out àwọn òjíṣẹ́ Ọlọ́run tẹ́ bá ń call wọn out for unnecessary things irú èmi yìí màá máa dìde màá wá drag yín náà ìpèsè ẹ̀mọ́ ṣe tó bẹ́ẹ̀ ni. Yinka láti nǹkan bíi ó bọ́ síta láàárọ̀ yìí sìn ó wá sọ̀rọ̀ nípa Bùnmi Omijemi àbí kí náà ti porúkọ lady náà ẹ jẹ́ kí n gbé wá síbí mo ń bọ̀ kan because you have a social media platform you cannot just come and be dragging people when you kó èèyàn púpọ̀ pọ̀ coward ló máa ń ṣe bẹ́ẹ̀ bó ṣe kó gbogbo àwọn tó sá pé gbogbo professional ayé mo ṣe kìnnìkan ó sì ń bọ̀ wá tú apologize fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run nítorí pé kò ń ṣe gbogbo nǹkan tó bá rí pàrà báyìí náà ni kò máa wá gbẹnu sí kò ń ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ máa ń sọ pé ó mọ nǹkan ó mọ anything Yinka TNT ó mọ nǹkan kan máa ṣe Bíbélì sọ pé ṣe ìwádìí ohun gbogbo dájúdájú kò di tó jẹ́ òtòtò mú. Now
Olúbùnmi Akíníàánú tó gbogbo wa mọ̀ sí Bùnmi Omijeojumi ó máa ń kọrin lóòótọ́ láti nǹkan bíi 4 weeks ní ọ̀rọ̀ ẹ̀ tí ń jà ràn-ìràn ní orí íńtánẹ́ẹ̀tì ṣóòótọ́ ló sìkì ní ṣóòótọ́ kọ́ ló sìkì ní gbogbo èèyàn lọ sórí péèjì ẹ̀ àárí ṣé skit ló ṣe ní wọ́n rí ní church kan tó ti gbàdúrà fún tẹ́sẹ̀ ti wú tó ti sọ pé ẹsẹ̀ ti sàn àmọ́ bóyá skit ní torí wọ́n ló máa act bóyá kì í ṣe skit nobody knew and nígbà yẹn gbogbo èèyàn ló ń wá Bùnmi kò síbi tí a ti rí tí Bùnmi ti ṣe statement pé òun ní o òun kọ́ o táwọn èèyàn ẹ̀ tiẹ̀ wá gbé kiri bàbá mi Káyọ̀dé Ṣítà how are you Adéyẹmọ Ayọ̀mídé how are you táwọn èèyàn ẹ̀ wá gbé kiri kò sí àfi bẹ́ẹ̀ rí all of a sudden ó kàn tún fade people were like is it true that she's sick àwọn kan ní ẹ má ro nǹkan burúkú sí o kìnnìkan ó ṣáà ń jà ràn-ìràn thank you Ọláníyì Samuel ó ṣáà ń jà ràn-ìràn now bóyá wọ́n ti wá gbé síta ń sìn torí mo ṣe rí kíní tí Yinka TNT ṣe ni ó wá bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní castigate gbogbo àwọn prophets prophetesses pastor pentecostal gbogbo àwọn churches ayé Yinka Ọlọ́run sọ pé èmi ó ṣàánú fún àwọn tí èmi bá ṣàánú fún tó bá tú àṣírí ẹ tó bá sọ nǹkan tó ń ṣe ẹ́ síta làwọn èèyàn tó máa bẹ́ẹ̀ gbé ẹlẹ́rù báyìí ló dẹ̀ ń gbé níbi tó ti wúwo ìyẹ́ ni ò jẹ́ ká mọ̀ ẹ́ pé adìyẹ ńlá gùn prophetess kan ké about 15-20 days ago ó ké wá sórí internet ipe ọmọ òun ó ní liver problem kò bá èèyàn kankan sọ bí wọ́n ṣe gbé story yẹn fún ní hospital báyìí Tawakalitu Alade how are you bó ṣe gba lẹ́tà yẹn láti hospital this woman has been waiting on the Lord for 17 years kó tó rí ọmọ yẹn bí Emmanuela lórúkọ ọmọ yẹn prophetess Tosin Okedairo bó ṣe gba lẹ́tà yẹn tó ti sọ fún pé ọmọ ẹ ní problem liver ó máa need liver transplant kò pé anybody ó bọ́ sórí internet ni ló bẹ̀rẹ̀ sí ní kígbe ẹ gbà mí o ẹ ṣé o orí íńtánẹ́ẹ̀tì yìí làwa kan ti rí orí íńtánẹ́ẹ̀tì yìí làwọn kan ti rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ not all prophets wọ́n lè máa wá ṣe program láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lórí íńtánẹ́ẹ̀tì they don't go through all Facebook pages they don't have the time they are busy Yinka TNT they are busy their day job is to pray fervently without ceasing, which majority of them are doing. No man of God or woman of God will sit down on the internet and start looking at every page and page like you always do. Yinka. So àwọn tó rí ló pe àkíyèsí àwọn pastor kan. She was looking for 35 million. She went bó ṣe ṣetán ọ̀rẹ́ ni mo jẹ́ sí o kò wá bébí o orí íńtánẹ́ẹ̀tì mo ti rí o tí mo ṣe live chat tí mo gbé kíní ẹ̀ jáde mi sọ pé ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run prophetess kan lélẹ́yìí o ẹ wò báyìí o tó ń kígbe fáwọn ọmọ ẹ̀ kíní kan Ìranlowo kí ló kọ tiẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní kígbe láàárọ̀ yìí Bùnmi Omije ó kọrin o ó kọrin sí ṣọ́ọ̀ṣì yín ó wá sí ṣọ́ọ̀ṣì yín let me tell you majority of this olórin ẹ̀mí tí wọ́n bá lọ sí church wọ́n máa ń fún ní honorarium àti wá sọ́ọ́rí kóníkálukú kó máa prepare for eventualities nǹkan lè dé nǹkan lè má dé ẹ prepare for ọjọ́ ọ̀la ẹ prepare for pension ní orí internet
kì í ṣe ibi tí gbogbo yín ti máa wá ké wá. Majority of òjíṣẹ́ Ọlọ́run yìí tẹ́ ń pariwo wọ̀nyí ni ò kí ń wo internet tó yẹ pé tó bá ti wá ṣe program wọn tán wọn kàn ń lọ ni. tó sì yẹn mo wá message mu ní nígbà tẹ́ rí pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ ẹ̀ ṣe sọ fún yàn kan wọn dáwọn ò tiẹ̀ mọ̀ bọ́lá òun ṣe tì wọ́n jáde nìyẹn níbi tó ti ń pariwo. A rí àwọn òjíṣẹ́ Ọlọ́run, a rí prọfẹ̀tì tó gbé 5 million lẹ̀, a rí prọfẹ̀tì tó jẹ́ wípé gbogbo proceed ní ọjọ́ tí wọ́n ń ṣe nǹkan tó dẹ́ pé wọ́n máa rí ó kéré jù 12 million 30 million náà gbé sílẹ̀ tó sọ pé gbogbo ọrẹ tẹ́ gbà lọ́sẹ̀ yìí o ló ẹ̀kọ́ fún Tósìn kan lọ fi ṣe nǹkan. Lẹ́yìn ìgbà táwọn prọfẹ̀tì yẹn ṣe bẹ́ẹ̀ yẹn tán, Prophet Tósìn ó papà lọ sí ọ̀dọ̀ Abíọ́lá Adébáyọ̀ tó tún wá bẹ̀rẹ̀ sí ní lọ pariwo ń bẹ̀. You cannot tell people the way they can behave on social media. Stop dragging people unnecessarily. Yinka TNT, especially man, woman, ó bá jálá àfáàní, ó bá jẹyàn Ọlọ́run ni. Bùnmi Omijeojumi tó ti mú àwọn churches tó lọ kọrin ń bẹ̀ káàkiri. What stops her from going to all these churches or giving them a phone call? Tàbí àwọn olórin ẹgbẹ́ bí àwọn láti inú oyún gbogbo àwọn báwọn yẹn Yínká Aláṣeyọrí ọ̀sán ó ṣe pé orúkọ àwọn wọ̀nyẹn ṣe bí olórin ẹ̀mí la pé Bùnmi Omijeojumi. Ṣé àwọn olórin ẹ̀mí wọn lè help ara wọn ni? But because you just want to talk, because you want to drag, because you want to trend, because you want to have something monetized on Facebook per day, Yinka TNT, you must come. And if you don't see anybody to drag again, it is the men of God that you want to drag and their churches and their responsibilities. Àwa gan tá kì í ṣe man of God, tá ṣe women of God. Tó bá ti di 21, 22, 23, 24, 25 inbox mi máa kún ni. Mọ́mí ẹ jọ̀ọ́, mo ní ìdìwé fún àwọn ọmọ mi. Mọ́mí ẹ jọ̀ọ́, àwọn ọmọ wọn ti síkì. Mọ́mí ẹ jọ̀ọ́, mo wà ní university wọ́n ní kí n ra time paper. Mọ́mí ẹ jọ̀ọ́, mi rówó ra kíní mi. Tí n bá ń dá gbogbo àwọn wọ̀nyẹn lóhùn, èmi gan ò ní rówó jẹun. Mo ti wá sọ lórí internet, ó wá ti sú mi, mi ò wá sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn churches wọ̀nyí náà tí wọ́n ní responsibility àwọn èèyàn wọn tí wọ́n ń gbọ́. Torí pé wo ò kí ń lọ sí church, o kì í ṣe member of any church, kò o lè mọ̀, kò dẹ̀ lè yí ẹ. Tó bá wá lónìí, tó wá sí orí page yẹ, tó wá gbé Bùnmi Omijeojumi tó sẹ pé ẹ bá mi ràn lọ́wọ́ o, ẹ bá mi ṣe o, ẹ jọ̀ọ́ o, kó sọ iṣẹ́ tó ń ṣe kíníkan kó ní ìdìrànlọ́wọ́ yín o, ẹ̀yin tẹ́ wá page mi, ẹ bá mi ràn lọ́wọ́. Ó ti tó. By dragging the ministers of God, it's not that they are men of God. No fẹ́ porúkọ yín ni o, ẹ ṣá rí ẹ̀yin nílẹ̀ ní jẹ́ẹ̀tì, gbogbo yín ní private jẹ́ẹ̀tì, kíníkan ìkọ́nù yín lélẹ́yìí o, tó wá gbé tọrọ bárà lórí internet. Yínká, a ní o mọ̀rọ̀ sọ, lọ wá bó ṣe ń sọ̀rọ̀ tí ó jẹ́ yí pé tó bá sọ̀rọ̀ àwọn èèyàn wa ní máa gbé ẹ ṣépè, wọ́n á ọ̀kan máa finú ṣépè fún ẹ. Ipò ìyá ni mo sì ń dúró fún ẹ, òun ni mo sì ṣe ń kọ́ ẹ ní ẹ̀kọ́ tí mo ń kọ́ ẹ. You can tọrọ owó fún Bùnmi Omijeojumi without dragging anybody. But because if you don't put that element of dragging there, you will not see crowd. Àwọn èèyàn ní máa sọ pé bára àwọn olórí burúkú pásítọ̀ bó ṣe ń ṣe nìyẹn, tọ́mọ kéèyàn kan máa kọ́sẹ̀, káwọn kan máa láìkẹ̀, káwọn kan máa kọ́mẹ̀ntì sí díẹ̀, kí kọ́mẹ̀ntì wa máa lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kí àwọn èèyàn máa wá sórí page ẹ kó lè rí owó monetization gbà. Yínká, àní má máa lo àwọn nǹkan tó bá fẹ́ sọ within the society to drag other people. Just say your own. Say your own. Sọ tiẹ̀. Bùnmi Omijeojumi rèé o, account number rèé o, mo bá pàdé lórí social media o, níbi tí mo ti ń rìn kiri o. Olórí ẹ̀mí ni o, ẹ̀yin churches ẹ dìde sí o. Má drag anybody.
àwọn òjíṣẹ́ Ọlọ́run bí wọn náà ṣe tentatively allegedly gbogbo ẹ̀ legally bó ṣe wà busy làwọn náà ṣe busy. Don't say because we just want to drag them. Mi ò fẹ́ dárúkọ èèyàn kankan, ò bá dárúkọ kọ́ lè tètè fún ẹ ní pàṣán, kọ́ fún ẹ ní pàṣán dáadáa. Mo sọ fún ẹ mo ní tó bá and then short video ló máa ń ṣe, kì í ṣe live chat. Àwọn short videos yẹn review wọn. Ṣé mi ìbáyàn kankan wí? Ṣé wọn kò ní dàbẹ́ ni pé mo láì fi àwọn kankan review wọn kó tó máa post ẹ̀? Otherwise tó bá jẹ́ wípé ìgbà tá a ṣe mentor ẹni wàá mọ̀ ẹ́ pé màá sọ fún ẹ pé post yẹn lọ túnṣe. Why must people carry other people's monkey? Why? Just tell me the reason. Bùnmi Omijeojumi nǹkan tó ń ṣe ò tí ì gbóhùn lẹ́nu ẹ̀. Ó mú àwọn churches tóun ti lọ. Ó mú àwọn ọ̀rẹ́ òun tó jẹ́ olórin ẹ̀mí. Ó dẹ̀ ní platform tiẹ̀. Ó ní platform tiẹ̀ tó ní more than 100k followers tó lè fi bọ́ síta. Prophetess Tosin Okedairo, she did the same. She was looking for 35 million naira. She was like, okay, I won't talk to anybody, I won't call anybody, but let me use my platform. She cried out. We saw it. We amplified it. And she got the money. We never dragged anybody. One pastor lásán nínú 35 million, ó gbé 5 million sílẹ̀. Gbogbo offering tí pastor yẹn tún rí lọ́jọ́ yẹn, tí a dẹ̀ mọ̀ pé offering tí wọ́n máa ń rí, ó máa between 8 million and 10 million ní ó tún ní kó gbé fún, which is 18 million from one pastor, from one church. Àìmọye àwọn churches náà dá sí, ó ní 500,000, ó ní 100,000, ó ní 500,000, ó ní 1 million. Within 5 days, kò tẹ̀ tó bẹ́ẹ̀, we raised that 35 million. Bùnmi Omijeojumi has her own platform. She can come out. Rí yẹn kó wá bá wa drag àwọn pastors ńgbà yẹn. Nínú oṣù yìí náà ni o. Àwọn pastors wọ́n ní àwọn prophetesses, wọ́n ní àwọn tó ń bá wọn kọrin, wọ́n ní àwọn instrumentalists, wọ́n ní so many people tó ń bá wọn ṣiṣẹ́ in a well organized church. At least wọ́n lé ní 70 tí wọ́n support Princess Funlayo Jayoba, how are you darling? I miss you. Belinda Bright, Lukman Aderibigbe, how are you? Olubukola Jennifer Ogunleye, how are you? Tí wọ́n bá ṣiṣẹ́, tí gbogbo èèyàn bá ń dáwó fún wọn, àwọn tó fi ń ra private jets, ẹ fi wọ́n sílẹ̀, Ọlọ́run ló máa ṣèdájọ́ wọn. Àti ń kígbe láti ẹjọ́ nǹkan tó wù wọ́n náà ń ṣe. But tó bá need owó, tó bá need help, when you come on social media, we should not be dragging anybody. Especially àwọn tó jẹ́ wípé wọ́n ti bá movers and shakers in the world of Christendom. Bí Bùnmi Omijeojumi. Bùnmi Omijeojumi can phone any redemption church tó ti lọ ministry tó bá jẹ́ pé ó ti lọ, or any church tó ti lọ ministry pé mo máa ní ìdíye báyìí, nǹkan báyìí máa ń ṣe mí. It's not even about the money. We might see medical personnel among them that can help her. But because you saw her account number flying on the internet, you don't know what she has done. Maybe she has contacted them. You don't know how much she needed. You posted it. Yeah, ó dà bó ṣe paste kó dẹ̀ sọ wípé ẹ jọ̀ọ́ o, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi ràn lọ́wọ́. But by dragging ministers of God, by dragging other people into it, that is not good. How many people come to your inbox every month, Yinka TNT? How many of them have you helped? I just came back from Nigeria. They love put their burden on other people. Benny, how many people have you helped? Is it everybody that comes to your inbox daily
that you give money to. Tó bá jẹ́ pé bó ṣe pọ̀ tó tán wá sínú inbox mi wàláhì mi ní ro jẹjẹ èmi gan fúnra mi màá ti tírín gbẹ̀kú báyìí. Níbi tó pọ̀ dé àwọn tí mo sì tò tó jẹ́ pé wọ́n béèrè owó lọ́wọ́ mi láti last year 50,000 ni màá fún wọn tó béèrè owó mi láti last year wọ́n sì kú at least 5 láti 2024 tí mi tí fún torí mo máa ń prioritize wọn ni. Àwọn 5 yẹn tí mi tí fún yẹn mo dẹ̀ ti fún wọn, mo ti fún wọn rí bóyá bí 2 years ago. Wọ́n tún padà bọ̀ wá bẹ̀bẹ̀. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dé mo ní di kínní mo ní di gbá mo ní di kòkó bàbá ṣaṣù tí bá ti di towards 20 mo máa list wọn báyìí ni mo máa kọ́ wọ́n lẹ̀ ok eléyìí máa fún eléyìí nǹkan kékeré ṣì di tiẹ̀ eléyìí báyìí you understand ni máa wá ni nǹkan tí n bá fẹ́ ṣe mo dẹ̀ ti ní budget tí mo máa fún wọn every month. Lẹ́yìn ìgbà tí bá pay gbogbo bills mi tán tí mo ṣe gbá tí mo ṣe kùkù bàbá ṣàsùn tán tí bá rí 150 pounds màá ṣe bó ṣe àwọn 3 ní 150 pounds yẹn kó màá fún wọn bó ṣe àwọn 4 ni depending on nǹkan tó bá no need màá fún wọn. Bẹ́ẹ̀ náà ni everybody ṣe máa ń budgeting ló láyé. Gbà tó wá ń pariwo gbogbo pastor ayé gbogbo general overseer ayé. In fact pastor prophet tó gbé 5 billion yẹn sílẹ̀ wọn náà tó bá ti ṣe program wọn tó báyìí wọn náà wọ́n pa Facebook ní àwọn òrèyàn kankan àwọn ń lọ sórí òkè àwọn tún gbàdúrà àwọn tó fẹ́ ṣe counseling fún àwọn tó fẹ́ ṣe gbá fún wọn ní àwọn yẹn làwọn rí àwọn ò kí wo Facebook. Èèyàn kọ nínú church wọn ló wo Facebook torí tó sì òkè dá ìró yẹn pé ẹni tó ti ń wọ́mọ for 17 years ló sọ fún prophet kan ní prophet kan gbé sí àwọn prophet létí. Immediately they swung into action. So there is power in social media. If Bumi Omijemi or our crew are the ones that posted it there, for you and I is to help her to amplify it, not to degrade anybody, not to demean anybody. Yinka TNT, try kó máa ní empathy, compassion, kó máa ní àwọn ọ̀rọ̀ tó bá ń ti ẹnu ẹ jáde sí ọmọlàkejì ẹ. Bó ṣe sọ̀rọ̀ àwọn professional colleagues ẹ náà níjọ́ ìjọ ti ṣáídá nìyẹn tó ní kó gbaṣẹ́ lẹ́nu wọn. You are very insensitive. Ẹni tó bá dẹ̀ ti wà very insensitive kò lè ṣiṣẹ́ nursing débi èrè kì í ṣe pé. If you are very insensitive o lè ṣe débi èrè. Wàá sọ pé emotional, and that is not emotional. That is being insensitive. As a nurse, you have to be sensitive. All cases, they are treated based on individual, and that is why we use person-centered care in nursing. We don't treat and put all individual and box them in a box and start. No, we take them out and treat everybody individually because they are different. They have different needs. We don't use a centralized care plan for everybody. No, you care for each person according to their needs in their own oldness. When you care for this person, then you take person B and be sensitive to each of their issues. In as much as I don't like the so-called men of God or women of God or alpha of God, I wouldn't come here to drag them unnecessary just because of one person. You are dragging the whole wild world Nigerian pastors, the good and the bad. Oko gbogbo wọn pọ̀. Ọlá ẹnu ẹ nítorí pé o ní platform. Bumi Omijemi náà ní platform. Account story yẹn ibì kan ló ti rí. Tí ẹ ní láti amplify ẹ jọ̀ọ́ o. Bumi Omijemi o.
ó ní pírọ́blẹ́mù àrí àkáǹtì ẹ̀ lójú gbá àmọ́ nǹkan tó ṣe ẹ̀yin èèyàn ọlọ́run ẹ̀yin èèyàn tí ò kì í ṣe èèyàn ọlọ́run ẹ̀yin tẹ́ láìka orin ẹ̀ one way or the other ẹ jọ̀ọ́ ẹ support ẹ̀. That is what you should have come to say. Adé Ọ̀yọ́ Títílayọ̀, how are you? Ohun tó yẹ kó o wá sọ nìyẹn. But because you are Olúayé of fracas, you have to put them and drag people and fracadize it. Fracadize somebody's illness. Àwa máa ṣe ti tó sìn. Máa fracadize ẹ̀. Pé àwọn pastor kankan síta. Pé prophetess kankan síta. Ọlọ́run dẹ̀ bá wa ṣe. A dẹ̀ rí 35 million yẹn. Maybe under 3 days. Láàárẹ̀ ìzẹ̀. Nítorí náà ni pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí láàárọ̀ yìí. Ẹ má bínú, mo fẹ́ adjust dáadáa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí láàárọ̀ yìí. Àkáǹtì account number Bùnmi Omijeojumi òun lélẹ̀ bóyá ẹ lè rí account number Bùnmi Omijeojumi lélẹ̀ mi ò mọ̀ sorry about 4 weeks ago tó ń pariwo ọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ pé ẹsẹ̀ kan ló wú so bóyá ẹsẹ̀ yẹn náà ló sì wú sí o tàbí ó ní nǹkan míì tí ó ṣẹlẹ̀ sí but account number tí a rí tó fly káàkiri ojú social media lélẹ́yìí Akínníàánú Olúbùnmi Access Bank 001-879-7350 for Bùnmi Omijeojumi. As your support, please keep lifting her in prayer. Sends love. So, ohun ni send love and light to you, ma. We are wishing you full and speedy recovery. If you please do well to repost this. So, anyway, nǹkan tá a rí tó ń fly nìyẹn. As of the time tí about 4 weeks ago, ẹsẹ̀ kan la rí tí pastor kan gbàdúrà lé lórí, you know. So, tó bá jẹ́ pé account number ẹ̀ ló wà ń bẹ̀ yẹn ẹni tó bá fẹ́ kó ràn lọ́wọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì ẹ̀ tọ́jú ẹ̀ ṣùgbọ́n èmi ò wá síbí láti wá castigate pastor kankan or olórin ẹ̀mí kankan nípa ọ̀rọ̀ Bùnmi Omijeojumi ó need help help ẹ̀ ẹnikẹ́ni tẹ́ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì yín ẹ̀ tọ́jú ẹ̀. God bless you. So bí mo ṣe ń sọ lọ bí wọ́n ṣe máa ń ṣe nǹkan nìyẹn. Ó wá ń pe ìwọ Yinka TNT, ó wá ń pe gbogbo pásítọ̀, ó wá ń bẹ̀rẹ̀ sí ní castigate wọn, ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkálà sí wọn. Wọ́n lè bú àgbà kò dìgbà tó bá sẹ́ pé orí yín ò pé orí yín dàrú. Yinka lọ kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀, lọ kọ́ bí wọ́n ṣe ń pẹ̀tù sí nǹkan, lọ kọ́ bí wọ́n ṣe ń advocate fún yàn. Bí wọ́n ṣe advocate fún yàn kọ́ ló ṣiṣẹ́ láàárọ̀ yìí nípa Bùnmi. tó bí gan bá rí program ẹ tó ṣe yẹn inú ẹ ò ní dùn nítorí pé òun fúnra rẹ̀ lè wá sọ fún pé àwọn pásítọ̀ báyìí dẹ̀ ṣe nǹkan fún mi, àwọn pásítọ̀ báyìí dẹ̀ ṣe nǹkan fún mi. Ìwà níṣe bí gbogbo pásítọ̀ àgbáyé ló ń bá wí pẹ̀lú gbogbo pásítọ̀ tó wà ní Nàìjíríà ló ń bá wí. Ṣé gbogbo churches tó wà ní Nàìjíríà náà ni Bùnmi Omijeojumi ló ti kọrin ẹ̀mí? Ṣé gbogbo churches ló ti lọ? Ṣó láwọn specific church tó máa ń lọ? Ṣó láwọn specific Pentecostal church tó máa ń lọ?
bó ṣe ń dárúkọ Tọ́pẹ́ Àlàbí tó a rí àwọn church míì tí wọn ò pé rí tí wọn tiẹ̀ mọ̀. You understand? Learn to make your platform a controversial free pass platform. Torí wàá náà ṣe fracas, gbogbo nǹkan tó ń ṣe fracas ni. Tó bá ti ń call èèyàn out fracas ni. Àárọ̀ yìí sin fracas ni mo ṣe pẹ̀lú ẹ̀. Torí pé mo rí pé nǹkan tó ṣe ò dáa. Mo call ẹ̀ out fracas ni. Fi àwọn òjíṣẹ́ Ọlọ́run sílẹ̀. Ìdájọ́ wọn ọwọ́ Ọlọ́run ló wà. Eléyìí sì wọn ṣàlùyàn kankan ní jìbìtì. Ṣé dandan ni láti ràn yàn lọ́wọ́ ni? Tó bá tiẹ̀ tún wá generalize káwọn tó ń lọ then àwọn tó jìjọ wà nínú association kọ́ tó jẹ́ olórin ẹ̀mí kí ló fẹ́ sọ sáwọn wọ̀nyẹn? Kí ló fẹ́ sọ sírú àwọn Yinka aláṣeyọrí àwọn BBO àwọn Majidara twins Tẹríba Lánre Tẹríba Tọ́pẹ́ Àlàbí Elijah Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kí ni káwọn yẹn ṣe? Many of these people wọ́n máa hide nǹkan wọn bóyá ń sìn bóyá Bùnmi Omijeojumi bóyá kò tiẹ̀ bẹ ẹni tó gbé account number ẹ̀ síta ó mọ̀ bí Àdùkẹ́ Gold bí yẹn náà bó ṣe kú ní 2 years ago nìyẹn kò síyàn kankan tó mọ̀ nǹkankan nípa ẹ̀ kò síyàn kankan tó mọ̀ nǹkankan nípa ẹ̀ ó láwọn tó ń pray fún ó láwọn tó máa ń lọ sọ́dọ̀ wọn then why are you calling out all the pastors all the prophetesses tó wà ní Nàìjíríà pé o nìyẹn o èèyàn tí wọ́n nìyẹn wọ́n wá tọrọ bárà fún lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wá tọrọ bárà fún lórí íńtánẹ́ẹ̀tì ó lè jẹ́ page ẹ̀ ni ó lè jẹ́ page ẹ̀ ni. Be mindful of what you say, Yinka. I'm still talking from a place of love because mi fẹ́ kó wá kó parun just ọkàn rìn ní bèbè ìparun ṣá èyí tó ṣiṣẹ́ fáwọn professionals a ṣì ń wù ẹ́ níran à ń wù ẹ́ àwọn ibi tí ìyá máa jẹ lára ẹ ni kò ń ṣe pé ó tán nínú wa because ẹni tó bá dìde sọmọdà kejì ẹ̀ tó ní kó gba oúnjẹ lẹ́nu ẹ̀ o rò pé bẹ́ẹ̀ yẹn ló ṣe máa dùn gbogbo professional ayé gbogbo kìnnìkan ayé mo apologize o dẹ̀ rò pé ó ti tán bẹ́ẹ̀ yẹn kò tán o kò tán rárá because mi ò mọ̀ bí mo ṣe bára mi lọ́dọ̀ devil tó jẹ́ pé ó fẹ́ gba iṣẹ́ lẹ́nu èèyàn mi ò mọ̀ mo sì ń wò ó bí mo ṣe bára mi nírú ọ̀dọ̀ devil ẹ tó fẹ́ gbaṣẹ́ lẹ́nu èèyàn ni èmi ò kì í ṣe devil tó ń gbaṣẹ́ lẹ́nu èèyàn so báwo ni devil tó ń gbaṣẹ́ lẹ́nu èèyàn ṣe máa jẹ́ni tí máa rìn close mọ́ ó kàn jẹ́ pé a kàn fẹ́ kó slide náà ni ṣùgbọ́n gbà téèyàn bá ro dídùn fọ̀ a ọ̀rọ̀ adé ikun ó tún fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn pásítọ̀ ṣé wọ́n ló fẹ́ máa bá wọn pásítọ̀ àwọn èèyàn wọn tó ń pariwo wọ́n ní private jet wọ́n ṣe kíní kan jet wọ́n ṣe gbogbo tí wọ́n ní kí wọ́n náà máa ní private jet bí nǹkan tó wù ẹ́ ló fowó ẹ̀ rà èyí tó bá fi owó ẹ̀ ra private jet ó fi ra gold nǹkan tó wù ẹ́ ló nǹkan tó wù wọ́n náà fi ń kọ́ mu tí wọ́n ra yẹn ìwọ ò dẹ̀ sí nínú àwọn Christian tó dáwó síbẹ̀ anyway ìṣẹ̀ṣe ló ń ṣe so kí wàá ní problem ẹ so anyway ẹ jọ̀ọ́ ẹ support ẹ bá mi support Bùnmi Omijemi ẹ bá mi support Akínúàánú Olúbùnmi Access Bank 001-797-350 òun náà ló ń jẹ́ Bùnmi Omijeojumi akọrin ẹ̀mí ni ẹ bá mi support ẹ Ọlọ́run á support ẹ̀yin náà ẹ bá wo nǹkan tí Yinka TNT sọ o òun kàn máa ń lanu gbàgà bí pàkúté ọlọ́dẹ ni mo ní màá sún ẹ débi gẹ́gẹ́ tó orí péjẹ mo lẹ̀ mọ́ báyìí ni bí hawk ó ní empathy kankan tí wọ́n bá ní empathy ni tó o bá ní empathy ni wàá kàn advocate fún Bùnmi Omiojumi ni many people are going through a lot in different churches and different Christian gatherings have their own challenges. In as much as they don't come and say it online, does not mean they don't have challenges. Mosque, gbogbo ẹ̀ wọ́n ní challenges wọn, and every little helps. So if you want to advocate for somebody
Just advocate for somebody. Don't stop dragging. You are not a member of the Christendom. You are a member of the Isheshe, which is good. But face that side and leave us, the Christians, alone. Let's deal with our issues ourselves. If Omijeojumi needs help from different churches, she knows where to go. She has people's number. Tó bá pe Sama lọ. Lọ́wọ́ kan báyìí pé ó ní ìdíye báyìí, wọ́n á gbé lẹ̀. Gbọ́ pé Prophet Ojo, wọ́n á gbé lẹ̀. Ẹni tí Prophet Ojo ò gbọ́ nǹkan kan ẹ̀rí ló gbé 18 million sílẹ̀ fún. 5 million from his own investments. Because gbogbo yẹn máa rí Prophet Ojo bó ṣe máa ń wá online yẹn, you don't know that he's a farmer and he's an estate owner. He deals with properties. And that is why he's able to do so many things for his own congregation. During his birthday, he gave out 8 cars. Ọ̀rọ̀ àwọn widows àìmọye lọ́wọ́. Ó dẹ̀ fún àwọn 4 ní 3 million kan lọ́kàn lé wọn. Lẹ́yìn tó ṣe birthday wọn tán náà ní ti ọ̀rọ̀ tó sì ń ṣẹlẹ̀ ló gbé 5 million sílẹ̀. Gbogbo owó tó rí ní offering ní ọ̀sẹ̀ yẹn over 10 million wọ́n ní kọ́kọ́ fún tó sì náà sí. So people are adìyẹ ńlágùn ìyẹn ni ò jẹ́ kán mọ̀. Àwọn ìkan nínú wọn wọ́n ń ṣe dáadáa, wọ́n dẹ̀ ń ṣe déédéé. Ẹ lè máa kó gbogbo wọn pọ̀ kẹ́ máa lù wọ́n ní pọ́npọ́ bó ṣe tẹ́pà lu ṣáídá ní pọ́npọ́. Ìwọ náà máa lu àwọn pásítọ̀ ní pọ́npọ́ lórí. You are not empathic at all. Neither are you considerate. Treat individual cases differently. Má kẹran mi rò. Ọlọ́run á gbọ́ tiwa. Mo kí gbogbo yín ẹ kú dédé àsìkò yìí. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Àní rógun àìsàn. Àní rógun kọ́wọ́ lérí wọn ní fọwọ́ búkú dìwà léjìká mú. Ẹni tó bá fẹ́ ran ọmọnìkejì ẹ̀ lọ́wọ́, ẹ ràn Bùnmi Omijeojumi ẹ ràn lọ́wọ́. God bless you. Ẹ ṣé. I remain yours, Adébímpé Alasoadura. God bless you and I love you. Bye for now. Ẹ bá mi share so that a lè dé wider audience kán lè ràn Bùnmi lọ́wọ́. Ẹ ṣé gan. Yinka TNT. Mind the way you talk. Mind the way. Mind the way and stop being a controversial person. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.